bíréèkì ọkọ̀ akóyọyọ já, ó tẹ ọlọ́kadà pa, díẹ̀ ló kù kó wọ ààfin. Ọkùnrin ọlọ́kadà kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní Mukaila Ọ̀kẹ́dowó ló pàdé ikú òjijì rẹ̀ lọ́sàn-án ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí lásìkò tí bíréèkì ọkọ̀ akóyọyọ kan já nílùú Ìkìrun níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Ọ̀ṣun. Ohun tá a gbọ́ ni pé láti ọ̀nà ọba àgùn lójú ọ̀nà ìlà sí Ìkìrun ni ọkọ̀ náà ti ń bọ̀ lásìkò tó sì ń da gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọ̀nà tó kọjá níwájú ààfin Akírun níṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Bí dẹ́rẹ́bà yìí ti rí i pé bírèkì já ló ti ń gbìyànjú láti dá mọ́tò náà dúró, ṣùgbọ́n gbogbo ìgbìyànjú rẹ̀ kò so èso rere. Gbogbo nǹkan tó wà lójú ọ̀nà ló múgùn títí tó fi dúró níwájú géètì Akírun. Lójú ẹsẹ̀ ni ọkùnrin ọlọ́kadà yìí ti kú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tún jọ wà níbẹ̀ ni wọ́n fara pa yánnayànna. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ mọ́tò tí wọ́n páàkì sójú ọ̀nà kò mórí bọ́ nínú ìjàmbá náà. Alukoro àjọ sífù dìfẹ́ǹsì nípínlẹ̀ Ọ̀ṣun Kẹ́hìndé Adélékè fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní òkúta granite ní ọkọ̀ akóyọyọ náà kó nígbà tó sì dé inú ọjà ọba nílùú Ìkìrun ní bírèkì rẹ̀ já. Adélékè fi kún ọ̀rọ̀ rẹ̀ pé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ ojú pópó, wọ́n ti gbé òkú ọlọ́kadà náà lọ sí mọ́ṣúárì. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n farapa ti wà nílé ìwòsàn fún ìtọ́jú. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.